The Hushman on the mix. Ikare nílé wa, Ikare nílé wa. Ikare àkọ́kọ́ ni o. Ikare nílé wa, Ikare nílé. Ọmọ olókè méjì, Ikare nílé. Ọmọ olókè méjì, Ikare nílé. Olókè méjì takọtabo, Ikare nílé. Mi ti sọjọ́ bí lo òní. Mr. Ogunleye Emmanuel ti sọjọ́ bí lo òní. Abiola Olúmídé ti sọjọ́ bí lo òní. Ẹ kú ọdún èní ọdún ayọ̀ lẹ́sìn ìmọ̀sí lápá Ọlọ́run ọba ọmọ ló gbé mi wá bí. Wọ́n ní lọ́jọ́ rírí jẹ lọ́jọ́ àìrí jẹ Emmanuel ìwọ̀yí náà ni. Wọ́n lò tí wá sọjọ́ bí tó ní. Orí wa jẹ́ òpẹ́ nílé ayé. Emmanuel yóò ó wá di ilé àwọn bàbá ààrẹ gangan. Ọmọ Oǹdó Ìkàrẹ́ mú kó máa gbọ́ dídùn ẹnu mi. Ìkàrẹ́ àkókò ní sẹ́lẹ̀ bàbá ààrẹ gangan. Ọmọ olókè méjì takọtabo lórí ìyẹra wọn máa gbọ́. Ǹlẹ́ ọmọ fún àròré mú pé ó máa gbọ́ dídùn ẹnu mi. Ọmọ àtọ́rẹ́ lulú lọ́tí kiri àwọn bàbá tó gbé bí ọlọ́mọ. Ọmọ ẹgbẹ́ wá ìrókò lọ́nà ìmẹ̀sí. Ọmọ amówó mákàgbẹ́. Ẹ̀ka ọmọ wúdẹ ọmọ àgbààgbà sọ sílẹ̀ lọ tí ń kíran bàbá rẹ̀. Àgbààgbà sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ hùwà. Ìwọ lọmọ fọwọ́ ṣiṣẹ́ bí ẹni jógbó o. Ọmọ adìyẹ dúró, ǹlẹ́ ọmọ atẹ́rẹ́ lóló. Ìwọ lọmọ gbàlàjà bí ọ̀gẹ̀dẹ̀. Ìwọ lọmọ ò dáná ogun sàràsàrà ló ti kiri àwọn bàbá tó gbé bí olóòmù. Ọmọ atẹ́rẹ́ lóló. Ọmọ Ìkàrẹ́ mú kó máa gbọ́ dídùn ẹnu mi. Ọmọ ìbámẹ́kù kí n tó mewúrẹ́. Tó o mọ̀ pé ojú ewúrẹ́ banilẹ́rù nínú ilé àwọn bàbá tó bí olóòmọ ni. Ẹ̀yin ló mọ asọkọ dúdú, asọkọ pupa, asọkọ èrè ọ̀gbọ̀dọ̀ tí ń bẹ lọ́jà lé àwọn bàbá tó bí olóòmọ. Ìwọ lọmọ ẹlẹ́yìn kò àdéhùre. Ẹ̀yin ló mọ òsàjẹ́ ń dàbí onílé yìí. Tí bá wá ṣe bí onílé yìí kọ́. Mo ní tó lè wùwà bí onílé yìí. Ọmọ olóbì kan wọ́wọ́ tìrì wọ́. Ọmọ olóbì kan wọ́wọ́ tìrì wọ́. Obì tó bá fẹ́ tẹ́ ni a máa wọ̀ sápò owó ẹni. Èyí tó bá fẹ́ tẹ́ ní kó a máa wọ̀ sínú ikú ẹ̀rọ gbogbo kó a máa mú jẹ nínú ilé àwọn bàbá tó gbé bí olóòmọ ni. Ọmọ Ìkàrẹ́ àkókò kó ọdún òkú yèédún. Ọdún ayọ̀ ló sì ìmọ̀sí lápá Ọlọ́run ọba àwọn ọmọ rẹ̀ lọ́gbọ́n mi wá bí. Mo wá ní níwòye àmọ́dún. Ìgbà lérè lé mi. Àwọlé rẹ́kọ́. Èlé nítorí wọ́n lédè lóbìnrin ra nǹkan bẹ́ẹ̀ lọ́jà oníṣèjì oníṣe ètè. Ẹni bá ní o má bá wọn sàmọ́dún ní ayé. Mo ní bó ní tóun bá bímọ mẹ́fà ìwọ bá ń pa méjì ìyá kẹrin àwọn bá ń pa méjì àwa kéré. Wọ́n lábàáyé ní òun wá bá lu méjì yòókù panilápá Ọlọ́run ọba ọmọ oníkúmọ̀ lójú. Ìgbà rẹ tó ti dùn yí Ọlọ́run ọba oníjó dí kí ikọ̀. Ó ti sọjọ́ bí tó ní wà á tún ṣe tẹ̀lé ìsinmi nínú owó nínú ọlá. Àjà ìtètè kú tí wọ́n ń ṣe balẹ̀ ọ̀rọ̀ ni. Bàbá wa béèrè pé ta ní kọrin àdùn sí ọ létí. Àdùnní Adélé mi jẹ́. Àdùnní Adélé mi jẹ́ ọmọ tí ìyá rẹ̀ mú bí. Bọ́sẹ̀dé Akéwùlé mi jẹ́ ọmọ aráàké màjó pẹ̀rú ni mí màjó pẹ̀kọ́. Torí ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sí ìyàn. Nínú ilé àwọn bàbá mi ni èmi tún lọ́mọ olówó dúró ọmọ ajífẹ́ gbé ṣe rẹ̀.